káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti pariwo síta báyìí. Wọ́n ní pé a máa rí gómìnà wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ló ti sọnù. Ṣé ń gbọ́ṣẹ́ kí odidi gómìnà kan máa mọ ibi tí gómìnà wà kò ṣẹlẹ̀ rí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe dé bá wa, wọ́n ní pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọnù pé bàbá ti jáde látijọ́ ọjọ́ ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì àárí gómìnà oríṣiríṣi. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́, wọ́n ti jẹ́ ká mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke wọ́n ní pé bàbá pé ẹ̀yin lẹ jáde pé ẹ fẹ́ jẹ gómìnà, ṣùgbọ́n gómìnà máa jáde, gómìnà ò ní sọ ibi táwọn ń lọ tó fi wá já sí wípé gbogbo àwọn ọmọ ìlú báyìí wọ́n ti wá rí wípé ìyà yìí máa ń pọ̀ ju gómìnà tó yẹ kó ṣiṣẹ́ bí iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ àwọn ò rí kó ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ o. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń dé bá wọn ní pé ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí àwọn ò mọ ibi tí gómìnà lọ. Pàápàá jùlọ àwọn kan tiẹ̀ jáde wọ́n pariwo pé gómìnà yìí o pé bó ṣe ń ṣe tiẹ̀ báyìí pé àwọn ẹbí rẹ̀ nìkan ni ó ní ààyè fún pé ó máa gbá àwọn ẹbí ẹ̀, ó lè gbá àwọn ẹbí àwọn fámìlì ẹ̀, wọ́n á gbéra wọn lọ sílùú òyìnbó, wọ́n á lọ máa ṣe bó ṣe wù wọ́n, wọ́n ń jẹ wọ́n mu wọ́n ṣe bó ṣe wù wọ́n. Pé ṣùgbọ́n eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé gómìnà ti kúrò lórí ipò ẹ̀ ó jáde lọ, even igbákejì ẹ̀ gan kò mọ ibi tí gómìnà wà báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ṣé eléyìí ṣó bójú mu? Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ẹ jẹ́ ń kà fún yín kó má dàbí wípé èmi ni mo kàn ń sọ bó ṣe ń lọ báyìí àfi kọ́ lọ ń ṣàánú wa ni. Bẹ́ẹ̀ ni wọ́n ní Osun APC alleges Governor Adeleke secretly left government house for undisclosed location. Okay, now they said the Osun State chapter of the All Progressives Congress APC has raised concern regarding Governor Ademola Adeleke's absence, alleging that he has abandoned his duties. The APC, in a statement issued on Tuesday by its director of media and information, Kola Olabisi, alleged that Governor Adeleke sneaked out of the government house without disclosing his destination. The party also alleged that the governor did not properly hand over to his deputy, thereby creating a governance vacuum in the state. Olabisi said the whereabouts of Governor Adeleke has remained unknown for the past 2 weeks. Ilé lágbára. Wọ́n mọ ibi tí odidi gómìnà wà fún odidi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. Eléyìí ò ṣeré pamọ́. Now, Olabisi said the whereabouts of Governor Adeleke have remained unknown for the past 2 weeks, calling on him to be accountable to the people of the state and not just his family. It is absolutely wrong for Governor Adeleke to take the people of the state for granted by just sneaking out of the government house for an undisclosed destination without considering it appropriate to inform the people of the state. The governor should be aware that governing a state is a serious business which requires absolute devotion of time, energy, and resources in order to give qualitative governance to the people of the state. It is very important for the governor that he should learn how to be accountable to the people of the state and not his nuclear and extended family alone, because he was the one who applied for the governorship seat of the state. Now, they continued to make it clear that as the governor of all the sundry, we as a party need to know the whereabouts of the governor and who has been holding forth
for him during his absence from the state since 2 weeks ago. It will be disastrous if the governor should leave the reins of his administration to the members of his family who all along have been running his government for him. Ó ga o, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo wa náà la ti gbọ́ gbogbo awuyewuye tó ń lọ. Àwọn kan ti pariwo síta pé gómìnà yìí o, bàbá yìí ò dúró sí ojú kan. Wọ́n dẹ̀ ní pé bí bàbá ṣe jáde, bàbá ò sọ fún anybody pé in fact bí ọ̀sẹ̀ méjì rèé tí àwọn ń wá bàbá yìí, àfi kí Elédùmarè ṣàánú wa ni. Àwọn kan máa ní ipò tí àwọn kan ń wá rèé tí wọn ò rí, ṣùgbọ́n èèyàn kan wá rí ipò yìí, ó wá ń jayé lọ́balọ́ba. Okay. Lọ́wọ́ yìí o, ọ̀pọ̀lọpọ̀ ti jáde, wọ́n ní dancing governor, ó tún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe rèé o. Oríṣiríṣi ni àwọn èèyàn wọ́n ń gbé jáde lórí àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ń sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀gbẹ́ni kan jáde ó ní pé Gomina Adeleke gan kò wá síbẹ̀ yẹn wá ṣe wàhálà. Ṣé ẹ rí bó ṣe máa ń jó kiri ni? Ṣé ẹ rí bó ṣe máa ń jó káàkiri ibi tó rin bá ti wà? Àwọn kan tẹ̀tí ní pé okay, US ló wà o. Wọ́n ní United States of America ni gómìnà wà o, pé ó lọ fún wedding ni Davido. Àwa tún wá wò pé èwo tún ni wedding Davido, ẹ̀mélòó ni Davido gan ń ṣe wedding báyìí. Àbí o, wọ́n ní wedding Davido ló lọ o, kó tẹ̀ ti invite àwọn party lóríṣiríṣi, pé kí gbogbo wọn kí wọ́n jọ wá, kán á jọ ṣe àjọṣepọ̀ yìí ní ìlú òyìnbó. Àwa ò ní pé kí gómìnà tiẹ̀ máa lọ síbi tó bá fẹ́ lọ ná. Anywhere tí gómìnà bá fẹ́ lọ kí gómìnà lọ, ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìyà jẹ ọmọ ìlú, nítorí pé àwọn ọmọ ìlú wọ́n ń complain o. Ẹ má jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ìlú. Ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ létò. Ìlú ọ̀hún gan pàápàá ó ti wá dojúrú báyìí. Ìlú ọ̀hún ti dojúrú o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí wọ́n ti ń pariwo pé in fact ṣé tí wọ́n Nàìjíríà yìí bó ṣe ń lọ yìí, tí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì, tébí ń pa ọmọ ìlú. Ó dàbí pé tí wọ́n ti fẹ́ gbà fún àwọn ọmọ Yorùbá nation kí wọ́n gba orílẹ̀-èdè Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ti ní pé ó dàbí káwọn jápa ni ló máa bọ́ sí báyìí o. Pé àti jápa òun wá ní solution báyìí, nítorí pé a lè continue báyìí bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ó ti wá sú wa ni. Àwọn kan tẹ̀ ní pé jápa náà tó ń jápa tó bá dọ̀hún lọ, ṣó mọ ibi tó ń já lọ ni. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá lámà bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.